Hello, everyone. Welcome to Toyeen Talks. Welcome to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. And if you're new here, we are so happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. In the comment section, please no derogatory comments. Thanks for watching. Till I will see you in our next video. Stay safe, stay blessed. I love you all. Bye. About me down question, only but this country doesn't help sometimes. No. Bẹ́ẹ̀ni mà. Ó lè máa help. Bí ó bá help, wẹ̀yìn máa help ara yín. Ẹ̀yin máa help ara yín lórí àwọn ọmọ ni o. Mo ti ní ọkọ mi, ó ti bímọ kan tẹ́lẹ̀ ká tó fẹ́ra. Tó wá dijọ́ kan ó ní ọmọ yẹn ṣẹ̀ pé òun máa tẹ̀mọ́ ọmọ Naija. Òun ní wéètì ó máa ń ṣó mọ́zù. So wọ́n ní táwọn àwọn tó kù máa fẹ́ gáàgì ẹ̀ tẹ̀mọ́ wá fẹ́ búlù. So wọ́n ti try ẹ̀ tó ọmọ yẹn wà lè bàbá ẹ̀ máa ń sọ fún pé kò gbọdọ̀ jà. Olówó àdìjọ́ yẹn wọ́n á pè wọ́n pé èèyàn mẹ́ta lọmọ òun náà lẹ́ẹ̀kan ṣoṣo. Ó lóun bá lọ síbẹ̀ ìgbà ní ọmọ má jà o jọ̀tọ́rí ọlọ́run ìlú tá a wà ìwọ̀n jà o òun ò lè sanwó ìṣọ̀ráǹsì fáwọn ọ̀yà ọmọ. Wọ́n láwọn wá sọ pé lóòótọ́ àwọn tí lọ wo kámẹ́rà àwọn ipá ọmọ yẹn lọ fọwọ́ ta láyà ní playground torí ẹ̀ ló náà ṣe dá wọn lóhùn nǹkan wọn láwọn ṣàbà ọmọ yẹn sọ̀rọ̀ tó ó wá di wípé wọ́n á fẹ́ máa wá bíi méjì mẹ́ta wọ́n á máa plan pé tọ́ bá ti rí nǹkan ká mọ́ kọ́nà. páàkì ẹ̀yìn máa jí àwọn ọmọ yẹn ẹ jẹ́ ká power tap ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká power tap. tó kò wá dijọ́ yẹn àwọn wá gbèdé school wọ́n làwọn á bẹ̀rẹ̀ pépè ọmọ àwọn òṣìṣẹ́ fún jọ́ mélòó kan mo fẹ́ lọ ṣiṣẹ́ sí i màmá yẹn kan tún pè mí láti school níwọ̀n private school ní school yẹn bí wọ́n ní àwọn bá lọ wọ́n láwọn tí ì ṣe 2 hours tí wọ́n ti pè àwọn nìyẹn náà wọ́n tó ṣe jà. ìgbé wọ́n blow 7 die ó tún ti lọ àwọn kan ò pé kódà ẹ̀gẹ́ yọ ọmọ mi wàhálàdé wọ́n máa ń pè kí mọ́tò mọ́lẹ̀ ní ó ní lẹ́ wọ́n lọ́ ṣàbá wọn sọ wọ́n lọ́mọ ṣàdúró sí kọ́nà ó ń wo àwọn lọ́ọ̀kan àwọn sáà ní àtúbọ̀ àwọn bá ní àtò àwọn ọmọ ẹ̀ náà wọ́n tó fi hàn ṣùgbọ́n àwọn ti sọ pé kó máa report mo rò pé ó rìn lọ ẹnìkan náà ṣẹ̀fún bó ṣe lulẹ̀ báyìí ẹni kejì ó tọ́lé lórí bó ṣàṣe jàjà bọ́ wọn ò fi kíní ẹ̀ hàn àwọn wọn ní bọ̀ ó ṣàdẹ́ẹ̀kì gbogbo wọn tó yẹ pé ọmọ yìí wàhálà kò ní stéènì lára ó sì na àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọmọ tó jẹ́ bàtò oúnjẹ yẹn wọ́n ní àwọn á pè é àwọn àbàsọ̀ àṣàdẹ̀mọ́ ń bẹ̀ nígbà táwọn ọmọdé ní làwọn bá nù nígbà táwọn á nù nígbà tó dijọ́ kejì ọmọ pé níkà ní ẹ̀yìn ẹsẹ̀ ẹ̀ hàn pé àwọn fún un wọ́n nígbà tó wọ́n á pè àwọn pé àwọn rìpọ́ọ̀tì àwọn ò ní pé kí àwọn nà ẹ̀ sóde ẹ̀fọ́ àwọn máa pe social services fún àwọn àjọ ẹ má pe social services ọlọ́pàá ní pẹ́ẹ́pẹ́ wọn bá dúró wọn bá wo àwọn náà bá ń bẹ̀rẹ̀ ni níwà Obama ní pẹ́sidẹ́ǹtì náà wọn náà bá ń pè ní rèsì Obama wọn ní dídì wọn ní sókè bá máa categorize Obama ní àtọ̀hún ìwà àbí ṣé tí Obama ò bá gba ìbáwí ìbílẹ̀ ṣe wà ẹ lásà ó máa dé ipò tó dé lójú òdò yìí ó lọ sọ pé bòtú gbìyànjú àkè lọ ọmọ àkè ṣe wọn làwọn wá dá wọn náà bóòtù àwọn oníkẹ́ máa ń pè ọlọ́pàá yẹn ìwọ báwọn tó mọ wà wọn lọ báyìí good night Amẹ́ríkà pé màá sì lọ jókòó ti nǹkan mi ní Áfíríkà àjọmọ òwújú ara wa àwọn ṣàṣọ bẹ́ẹ̀ lọ́jọ́ rẹ̀ báwọn ṣàṣe mú ọmọ yẹn làwọn bá wọn náà tó wá fẹ́ bọ́ta wọn akọjú sí pẹ́ẹ́sìkà wípé ta ni social worker tẹ̀ pé yẹn náà wọ́n ní kó lè bí wọ́n ní ìwọ social worker tó dúró ìwọ náà ló máa dìde ló máa lọ stand against ìwé ní court tó máa bẹ̀rẹ̀ sí fọmọ ìjẹun tó máa gbowó lórí ẹ̀ lẹ́pẹ́ sí ilé kan ṣẹlẹ̀ tó bá dọjọ́ ọ̀la pé òun ò lè jẹ́ kẹ́ sọ ọmọ di nìyẹn títí lè lo òun mú lọ sí ibi tó ti wá tẹ̀lé wọn pé private school ni wọ́n ṣàkọ lẹ́tà sọ́run wọ́n pè wọ́n ṣe nípa ọ̀ máa mú lọ àwọn tí àwọn ọmọ yẹn padà wá sọ fún ọmọ pé tí tí ní tó kó mi sí káwọn máa lọ out and forth lẹ́nu kìíní kan pé
àwọn ṣàjẹ́ kó lọ ní táàmù yẹn lórí following term bá àwọn kàn change ẹ̀ tí àwọn á ti sọ fún pé àwọn máa mú lọ sí public school tí wọ́n ti ná ti ẹ̀dẹ̀ wípé àwọn ṣáà sọ fún àwọn ṣáà ti dẹ́rù bà but eventually wọ́n mú lọ another school. Bọ́ kí ni mò ń fàyàn níbi ní sọ̀rọ̀ tí a ti béèrè ní wípé ẹ ṣe example fún àwọn ọmọ yín láti kékeré ẹ sì máa fi hàn wọ́n ẹ fà àwọn scientist tó ṣe dáadáa ẹ fi hàn wọ́n ẹ fà àwọn philanthropist oríṣiríṣi ẹ fà àwọn táyé wọn dáa ẹ fi hàn wọ́n ẹ wá má wọn táyé wọn ta pàwọ́ ìbọn ẹ tún fi hàn wọ́n ẹ jẹ́ kó ní wọn pé kù nílé ìṣeré nì wọ́n bá wí títí máa ń fàdá sàsí o bí ti ẹ̀ wọ̀ láti bàbá ẹ̀ wọ́n ní lámájalè olólè lè wọ́n ajá ẹ̀wò bí tó parí ẹ̀ sí ẹ̀wò bí tó lè parí ẹ̀ sí ẹ̀wò bí tó lè parí ẹ̀ sí ẹ wá wo bí tó lè parí ẹ̀ sí ẹ fà àwọn mathematicians àwọn philosophers oríṣiríṣi àwọn big people tó kàwé tó jẹ́ pé ìwé náà fi jẹun àwọn tó jẹ́ pé wọ́n ṣe nǹkan gidigidi àwọn tó ń invent this tó ń invent that ẹ fi wọ́n hàn wọ́n tó ti yẹ yín ẹ wá fi àwọn the other way náà ẹ fi wọ́n wọ̀n wọ́n ẹ jẹ́ kó yé wọn pé wọ́n ilé ẹni la fi jòkó tí onídòdò tí mo bá bá yín wí kẹ́ ẹ má ba àparun ní tẹ́ bá jẹ́ Christian ẹ fi Bíbélì justify ara yín kẹ́ ẹ fi tẹ́ǹdì wípé àyà ọmọdé oníwèrè wà ọ̀rẹ́ lóògùn ẹ̀ ṣẹ́rí pé mi ò kì í náà yan ọ̀rọ̀ ni mò ń bá yín sọ àfi tẹ́ bá kì í sí hàn fún mò ń fún yín lábàrá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí ì ṣe lu gbàgbàgbà èèyàn lọ̀ wọ́n tó ti eyín ẹ̀ nílùú yìí ká má tọra wa jẹ àwọn òyìnbó ná ọmọ o àpá ni kẹ́ ẹ má fọmọ o tẹ́ ẹ bá fẹ́ ẹjọ́ di Friday kẹ́ ẹ bú bíi 3 4 ẹ má jẹ́ ó pọ̀. ní sọ́sọ́bí mo fẹ́ bèrè ẹ mọ rísì tí mo fi kọ kínní yẹn ó ní ìjọ kan 10 years old lọ́mọ mi ó délé ó wá ń sọ̀rọ̀ crush ọ̀rọ̀ burúkú tó tẹ̀yìn ó ń sọ̀rọ̀ crush yìí mo wá ní crush ó ṣà ń sọ kínní yẹn ó ṣà ń sọ àwọn ọmọ wa là irú what are you saying àbí nǹkan tó ń ṣe ó ní à it's just a crush kò ń ṣe boyfriend wa ni ọmọ tó ṣe lè mú máa wá school yìí lọ́la máa wá fi ẹjọ́ ẹ̀ sùn máa wá fi ẹjọ́ gbogbo ẹ̀yìn ọmọ kíláàsì nǹkan máa wá fi sùn principal àbí nǹkan ó ní principal will only tell you it's just a crush. Tẹ́ mọ̀ pé ó mọ ohun tí principal lè ṣe because ó mọ most time tó bá ti fẹ́ di kíní bẹ̀yẹn nǹkan tí mo máa ń tó bá ti ní principal or school ẹ̀ mọ̀ wọ́n máa ń feel like no they don't want you to come to school to embarrass them but ṣe rí lórí ọ̀rọ̀ crush yìí bóyá African ẹ̀mọ̀ èmi wà wò sínú mi pàbí torí mo jẹ́ Naija ni crush yẹn ṣe ní wéètì ń pe crush kí lẹ́yìn yìí crush you understand kí lẹ́yìn crush lórí ara yín fún bọ́ ẹ wo orú yẹn tẹ́ bá rí reaction gan ó ń react bí pé principal gan ní sọ because crush is not even boyfriend or girlfriend they are only crush bonito. ìyẹn dùn yín ọmọ mi dénjọ́ kan she was like 8 mo ṣáà rí i pé àti ọ̀gá ìbò mi gbé sójú ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ mọ́mí ìṣèbí èmi mọ̀ pé àwọn ṣọkùnrin àti tóbìnrin tó bí èèyàn bí ẹlẹ́ran ara ni wọ́n bí ìsìsì wà ẹjọ́ kí la gbé àti ìsọ̀rọ̀ náà bẹ̀ rárá tọmọ yẹn fi wá sọ ọ̀rọ̀ yẹn níṣìlẹ̀ níjà pa nígbà tó jábọ́ lẹ́yìn kí la gbé kí la jù kí la sọ bẹ́ẹ̀ ó ṣòmí lọ́wọ́ mi mọ what to say mo ṣáà ní we discuss that let me finish with what I'm doing irọ́ ni o mo ṣáà jókòó gbogbo sí ìlú olúwa kí n fẹ́ sọ ní bá pè é mọ́ ẹ̀ tó jẹ́ ẹgbẹ́ àgbà yẹn lè gbádùn 14 minutes bá pè é bá ní báyìí ìyẹn bá ní pé wọ́n máa ń kọ́ wọn náà wọ́n máa ń sọ fún wọn ẹja power tap ẹjọ tó bá fẹ́ ṣe irú ẹ̀ ní pé èèyàn ní èkìní kan bọ́ school tí wọ́n torí kó jẹ́ charter school and form of Christian school náà ni pé kò yẹ kí wọ́n máa sọ irú nǹkan báyìí ní ilé ìwé ìyẹn ṣẹmọ ó ṣàpá mi lójijì. kó jẹ́ ẹ̀sìn ọ̀tọ̀ ní pé káwa gangan gbàgbọ́ nínú ẹ̀ mo ní ṣó mọ Ọlọ́run ṣá olóhùn mọ Ọlọ́run
mo ní sọ́dẹ̀ ó ṣàjẹ́ kó yé mi pé Ọlọ́run la máa give account fún gbogbo wa nílé ayé nǹkan kan. Mo nígbà tó náà wá máa dá ènìyàn ṣọ́kùnrin méjì ló dá ní àbúbìnrin méjì ó lọ́kùnrin àtobìnrin. Mo ń tọ́lọ́run bá fẹ́ kójú ọkùnrin àtọkùnrin mo lá dá ọkùnrin àtọkùnrin. Mo ní bọ̀tùgbà tọ́lọ́run fẹ́ kó jẹ́ obìnrin àtọkùnrin ló ṣe dá obìnrin àtọkùnrin. Àṣà bẹ̀rẹ̀ sí ní ṣàkàwé àṣe àpérè pẹ̀lú ẹ̀ àṣà ṣe nǹkan kan. Kí ni mo fẹ́ fàyọ ni wípé ẹ̀sìn tá a bá ń sìn tí mo dẹ̀ mọ̀ wípé àwọn mùsùlùmí náà kò sí nínú ìwé wọn wípé kí ọkùnrin ó ṣe ọkùnrin. Ṣé ẹgbẹ́ nǹkan tí mò ń sọ? Ẹ jẹ́ ká fi ojú wọn mọ̀ wọ́n ló ń ṣàtà bá ń sìn tá à ń lé ọmọ sẹ́yìn ó ṣàyẹn ò ní pẹ́ parun. Nígbà tá a bá fi ẹ̀kọ́ Ọlọ́run kọ́ wọn táwa lọ ilé kéwú tá a lọ mọ́ọ̀sì tá a ní kọ́ ọmọ jókòó táwa lọ sí chọ́ọ̀chì tá a ní àwọn tilẹ̀ wọn ẹ jẹ́ kán náà ẹnìkan tó ń bọ́ ti fẹ́ gbọ́rọ̀ lọ mélòó làwa òbí gan ń bá wọn sọ. Bíbélì gọ́dẹ̀ ní ká máa kọ ìpéjọpọ̀ ara sílẹ̀ tó ká máa kó wọn lọ ká máa jẹ́ kán worú àwọn tó lè wò nínú tẹ́lì àwọn Christian movies lóríṣiríṣi àtúnláwọn African ones irú àwọn Mount Zion oríṣiríṣi. Mo dẹ̀ mọ̀ pé àwọn Muslim kinní náà wà lóríṣiríṣi tọ́mọ lè wò téèyàn lè fi ṣe example irú citations tó máa ń kà ní kéwù kọ̀ọ̀kan yẹn gbogbo yẹn kéèyàn fi occupy mind wọn. And idle hand is a devil's workshop o because ọmọ tí ò bá ti àyà wọn blank kò sí nǹkan kan bẹ̀. Àwa la máa kọ́ tá a fẹ́ la máa kọ́ sí òkun àyà wọn tá a fẹ́ kọ́ sí òkun àyà wọn ó sì lè kọ́ àyà má bẹ̀rù pé wọn ò gbọ́ o wọ́n gbọ́ o even tẹ bá rò pé wọn ò mú lọ́kùnkúndùn ó dìgbà tí wọ́n bá ti ń dàgbà ló máa yà yín lẹ́nu pé so àwọn ọmọ ẹ̀ mọ kínní àwọn ọmọ ẹ̀ mọ. Ọmọ ọ̀rẹ́ mi tó lọ sí school tó ní ìdojúkọ pẹ̀lú lecturer fúnra rẹ̀ ló gba àwẹ̀ ọmọ 19 years 18-19 tó gba àwẹ̀ 21 days tó fi counter lecturer fúnra rẹ̀ láì sọ fún àwọn òbí ẹ̀ nítorí wípé a ti fi kọ́ láti kékeré wípé ó ní mọ́mì ó ní ṣe bẹ́ẹ̀ ti sọ fún mi pé orúnkún mi ni kí n fi máa ja gbogbo ogun ó ní mo mórúkọ ẹ̀ wá síwájú Olúwa ni Ọlọ́run rán níṣẹ́ oníjọ́ yẹn ó ló múra ó ti sọ fún un láàárọ̀ ọjọ́ yẹn ó ti wá sí school wọ́n gbé lọ lé fún emergency ni kò padà dúró di ìfà ìyá ẹ̀ níṣe lòun kàn lànà pé ìgbàgbọ́ ọmọ ìdánmọ̀ wà fẹ́ gbóná ju tèmi lọ because nǹkan àti fi kọ́ wọn ni. Ṣùgbọ́n jẹ́ òbí tó jẹ́ pé òun ló lọ ń bọ́ ọmọ ṣe exam ní school àbọ̀ ló ń bá san owó kí owó tó fi yíwèé. tó kí la expect but eléyìí torí pé ìyá ẹ̀ ti sọ fún un pé orúnkún ẹni kò fi jagun anybody ó dẹ̀ ti mọ̀ pé láti kékeré náà ni bọ́n ń morúkọ tíṣà yẹn wá wọ́n máa jọ kúnlẹ̀ wọ́n máa gbàdúrà pé Olúwa àṣẹ níbi o ṣùgbọ́n ó fẹ́ máa da ọmọ rẹ láàmú ṣe ìdájọ́ yẹn that is it. So Ọlọ́run á dìde fún wa lágbára Ọlọ́run àní sọmọnù nílùú lọ a lot of people ti sọmọnù àní sọmọnù Ọlọ́run ò ní bí àsọmọnù bá a ṣe kó wọn wá láàyè bẹ́ẹ̀ náà ni ààyè náà wọ́n á ṣe rere lójú ẹ̀mí wa títí tọ́lọ́jọ́ àfidé á sìn wọ́n débi tẹ́rù òní bá wọn lágbára Ọlọ́run á fún wa wò ẹ ṣe gan-an. Àmín o àmín o. God bless you ma ẹ ṣe gan-an ni ma thanks so much for that great conversation and your contribution ma we really appreciate it ẹ ṣe it goes a long way ẹ ṣe gan-an ni ma. Mo rò pa ti dáhùn question àyà ọba bẹ́ẹ̀ yẹn ẹ ṣe mà ká tó bọ́ sọ́dọ̀ ìbílẹ̀ tó dà ní pé àwọn kan wà nílé mama k wọn láwọn ní kóòdù ẹ jẹ́ ká fún wọn sílẹ̀ unique iṣẹ́ ti fẹ́ sọ̀rọ̀ ká tó bọ́ sọ́dọ̀ ìbílẹ̀. ẹ jẹ́ kí dádì yẹn máa sọ̀rọ̀. wọ́n ti sàn lọ ẹ̀yà ìbílẹ̀ ẹ gbóhùn sókè ilẹ̀ ti fẹ́ mọ ìkúkú fẹ́ rí ṣọ́ọ̀bù ní ìsìn ó yá ìbílẹ̀ sọ̀rọ̀. Mo kí gbogbo ilé wọn wà díkẹ́ mo kí dáadáa. ẹ ra sà. Lágbára nígbà ẹ̀yin abiyamọ Ọlọ́run àdó tí àdó tá a mọ̀ yìí. àmín Ọlọ́run sà àmín Ọlọ́run sà. ṣe rí a ṣì ní iṣẹ́ láti ṣe púpọ̀ pàápàá àwọn obìnrin ní Nàìjíríà àti lókè òkun. Mo dẹ̀ máa ń sọ tèmi gbogbo gbà stop comparing Nigeria with Western world. Níjọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ gbọ́dọ̀ ṣe comparison lẹ́ máa rọ́nà lọ nílùú onílùú.
ogún ọdún tí igi ti wà nínú omi kò ní í dẹja bí òyìnbó ṣe ń tọ́mọ kọ́lá ṣe ń tọ́mọ nílẹ̀ Yorùbá àwa ní àṣà àní ìṣe bíbélì ní tọ́ ọmọ rẹ ní ọ̀nà tí ó máa tọ̀ tó bá dàgbà tọ̀ kó ní kúrò ọmọ bá kúrò ń bẹ̀ kọ́nà kó fún alọ́mọ tọ́ o. àmín àmín. tí ẹ bá lu ọmọ tó bá fẹ́ ya ṣókò àyà ṣókò tẹ́ ẹ bá lọ́mọ tẹ́ ẹ pé odindi àlùkùránì àti bíbélì bọ́ lọ́pọlọ tó bá fẹ́ yẹ yàkuyà náà ayẹ yàkuyà kọ́lọ́ máa fún alọ́mọ pàpà ńlá jí. àmín Ọlọ́run àmín Ọlọ́run. ṣùgbọ́n èyí tó rọrùn jù òun ni ká tiẹ̀ gbìyànjú ká tọ́ wọn. iṣẹ́ dẹ̀ wà lọ́wọ́ àwọn ìyá díẹ̀ ni bàbá tó ní agbára àti okun láti tọ́ ọmọ ọ̀rọ̀ owó kọ́ ni mò ń sọ o. bàbá ní gbówó lẹ̀ ní moral ṣùgbọ́n láti mú ọmọ yẹn mọ́ra láti bá a sọ̀rọ̀ tẹ́ bá stọ́dì àwọn ọmọ wa láti kékeré wọ́n máa ń lísìn sí ìyá ju bàbá lọ. láti kékeré wọ́n lè dàgbà kan yàwó ẹ̀kọ́ ni mo sọ o. so therefore ẹ̀yin ìyá gbogbo ìyá kọ́ ló ní time wọ́n á ṣe ń pọmọ jókòó à ń pampa ẹ̀ ọmọ mi lè ṣèjọba látọmọdé bí àwọn ìyá ṣe máa ń tọ́mọ ló ń determine nǹkan tọ́mọ yẹn fẹ́ dà lọ́la ìyẹn lóbìnrin ṣe deserve àwọn àwọ́ọ̀dù ńláńlá láti ọ̀dọ̀ ọkọ torí ẹ̀ bá pé ìkan tó bá bímọ mẹ́wàá wọ́n ṣe dáadáa náà ayé kó sí owó tó lè gbélẹ̀ ìyàwó ẹ̀yẹn ló yẹ kó máa dúpẹ́ fún lẹ́yìn Ọlọ́run torí pé àwọn ni ọmọ kọ́kọ́ máa ń rí àwọn ni ọmọ kọ́kọ́ máa ń gbọ́rọ̀ sí lẹ́nu don't do this don't do that this one is not good this one ẹ dẹ̀ wọ̀ pé tí ẹ bá sọ́dọ̀ ọmọ tó bá tọ́ nílé tí ìwọ ẹ̀ bá fẹ́ change ó dìgbà tó bá lọ́rẹ̀ tàbí tó lọ school ìwọ ò ní change fún gbogbo ibi tẹ́ ẹ fi sí ṣùgbọ́n gbà tó bá dé school tó bá ọmọ tí wọn ò tọ́ rìn tí ẹ béèrè lọ́wọ́ ẹ̀ pé ìwọ wá sí school pẹ̀lú pọ̀pọ̀ but that is how my mommy used to give it to me kìnnì kan bóyá kẹ́ ẹ̀rọ dídí ló ń gbà tó yà ìyàwó òde fún wọn lẹ́rọ dídí tọ́mọ yẹn bá délé ó bá sọ̀rọ̀ ẹ bá rí lójú ẹ̀ pé mommy why are you giving me pọ̀pọ̀ for you adarúkọ rẹ̀ yẹn pé ìyẹn gbé chicken wá ó ń fẹ́ kí mọ́mì tòun náà máa fún òun ní chicken tí ìyá yẹn ọ̀bá dẹ̀ lówó chicken ṣe wọ̀ pé ó ní ọgbọ́n tó máa fi bá ọmọ yẹn sọ̀rọ̀ bàbá ọ̀rá yìí gbogbo yẹn o chicken kan chicken ní ọjọ́ ìlọ́ba yẹn kò lè gba chicken ìlú mo náà ń pẹ́ kó chicken ló kó níbì kan ni bàbá ń lọ nìyẹn so àwọn ọmọ wa máa ń yí padà ní àtàrà environment nǹkan tó ń rí nítorí pé tẹ bá wo bó ṣe ń kọ́ wọn ní school náà tó bá fẹ́ ṣàlàyé nǹkan fún wọn wọ́n máa gbáwòrán wá fún wọn ni kó lè tètè yé wọn torí pé ọmọ kékeré ni wọ́n lè gbé àwòrán bread tó bá fẹ́ sọ nípa bread àbí pop-up àbí nípa anything fún wọn wọ́n máa gbé àwòrán wá sínú ìwé yẹn fún wọn you have to brought everything into picture so therefore tí a bá ti ń kọ́ ọmọ wa ìyá ló ní iṣẹ́ nílùú òyìnbó ẹlòmíì ìyá ni ló ń dáṣe gbé kò lọ́kọ tàbí kó jẹ́ single parent tó tó wá lọ́mọ bíi méjì lọ́wọ́ níbi tó ti ń sá sókè tó ń sá sódò tọ́wọ́n ẹ bá fún wàhálà kò ní mọ̀gbà tó máa kígbe mọ́mọ́ á ti gbàgbé pé Nàìjíríà kọ́ ló ń wà ìyá mi gan ti ṣe mistake lu ọmọ kó tó wá máa bẹ̀ẹ́ tọ́wọ́n bá dẹ̀ dé school àwọn social worker wọn wọ́n ní kójú ọmọ yẹn ò fine wọ́n á pèsè kọ́nà wọ́n á tọwọ́ bọ̀ lọ́pọlọ wọ́n á ṣàlàyé fún wọn bóyá ní ìyá àwọn ojúmọ́ òun ni ọ̀yẹ́ bá gbé àwọn FBI wọn wá olùkọ́ máa fọ ọ̀rọ̀ pèèyàn ní púpọ̀ olùkọ́ máa ní madam ọmọ yìí sì máa wà lọ́dọ̀ wa ọ̀sẹ̀ kan lọ́mọ tí mo fi ṣẹ́yìn lẹ́bàá mi bí. ìwọ tó bá fẹ́ mọ́ ọmọ lọ sílùú òyìnbó yàtọ̀ sí ọmọ tẹ́ ẹ kúkú bí síbẹ̀ tí ọmọ yẹn ti pé bọ́mọ ọdún mẹ́jọ mẹ́fà bí èyí tó dára jù ni pé jẹ́ kọ́ ọmọ yẹn kàwé ní Nàìjíríà kó mọ kọ́ṣọ̀ wà kó yé ti yé kó má bàa mú dọ́hùn tó máa kó ẹ sí yọ́ọ́yọ́ nítorí pé tẹ bá gbé ọmọ ọdún méje mẹ́jọ mẹ́wàá mọ́kànlá dé ìlú yẹn ó sì nídìí full orientation tẹ máa pè sínú ilé if not so gbogbo nǹkan tẹ́yìn ń ṣe fún Nàìjíríà ìgbà bá dé ìlú yẹn á rí i pé kò rí bẹ́ẹ̀ oríṣiríṣi ló lè sọ ọkọ mọ́nà bàbá fún yín ní problem nílùú yẹn ni o èmi ti máa wà nílùú òyìnbó mi ò lè mọ́mọ́ tí mo wá Nàìjíríà tí àwọn mi wà ń bí mi ò lè mọ́mọ́ ọdún méjì lọ síbẹ̀ gbàgbé
ọmọ tí mo ti bí sí Nàìjíríà tó ti ń jẹ ẹ̀bà tó ń jẹ bisikíìtì tó ń jẹ chinchin tó ti ń rìn kiri ń bí tó ti ń mí sí mọ́ ọmọ Nàìjíríà tí mo gbé dé ìlú òyìnbó ṣẹ́rí bó ṣe débẹ̀ yẹn ojú ẹ̀ máa ṣe báyìí ní gbogbo nǹkan ló máa fẹ́ mọ̀ gbogbo oríṣiríṣi nǹkan ló máa fẹ́ ṣe ẹ̀ẹ́dẹ̀lẹ́ isolate ẹ̀ tẹ́ bá lọ fi sí skul lọ́hùn tó jẹ́ pé ó rí àwọn tó máa bá ṣọ̀rẹ́ ń bẹ̀ àwọn ọlọ́mọ máa kọ lóríṣiríṣi don't mind your mommy don't mind your daddy my mommy used to beat me kò ní ṣàlàyé pé Nàìjíríà lọ ti lò ó rí wọ́n máa kọ lẹ́kọ̀ọ́ pé tí bọ́mọ ẹ bá ti kígbe mọ́ ẹ call this number ó parí àìmọye àwọn ọmọ àìmọye òbí tó mọ́mọ lọ sílùú òyìnbó tó jẹ́ pé wọ́n regret ẹ̀ dọ́là ṣùgbọ́n ọmọ tó ti mọ ọwọ́ ọ̀tún tó ti mọ ọwọ́ òsì tó yẹ ti yé tó ti ṣàlàyé tó ti tọ́ nǹkan ẹ̀ níbí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ọmọlúwàbí tó bá débẹ̀ yẹn tó lọ kàwé sí púpọ̀ náà kì í disappoint ṣùgbọ́n tó bá jẹ́ pé ìlú yẹn ló bí sí láti kékeré nu yàrá ẹ tó ti rí pé ọmọ yẹn kékeré jù wá ti lọ́nkàn ẹ létí ó ti mọ̀ pé wọ́n lọ́yọ̀ létí kò sẹ́ni tó fẹ́ sọ fún ní yàrá ìdẹ́jọ́ wà torí ilé mi ò lè gbé bẹ́ẹ̀ nísìnyí wọ́n máa tì mí mọ́lé àwọn máa tì mí kò sí ọ̀sìn fẹ́mi kọ́ máa tì mí mọ́lé mo sọ fún àwọn ọmọ mi mo ní ní bá fẹ́ mú yín lọ lóyìnbó àìdá kẹ̀dá lọ kẹ lọ kàwé yín lọ́hùn àfi kí kẹ́mi lọ sọ́hùn kẹ́yìn tí wàá dàgbà yẹn ti pé bí 20 years kí wàá mú yín wá. ẹ kó wọlé. ìbílẹ̀. ṣùgbọ́n pé sáà wọ́n máa tì mí mọ́lé African father ni mí èmi ò mọ bí mo ṣe lè para mọ́ wọ́n máa tì mí mọ́lé gbàgbé. ìbílẹ̀. màá bẹ̀rẹ̀ sí tó 10 years. àgọ̀ tó yan èrò wá ní. ìbílẹ̀. ẹ má bínú sáà ẹ sọ̀rọ̀ sìn ẹ ní pé àwọn ìyá níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣé bàbá ò níṣẹ́ tó pọ̀ láti ṣe ṣé bí ìyá bí bàbá ti ń ṣiṣẹ́ kí ìyá ló ṣe rẹ̀ ṣùgbọ́n ìyá ló rọrùn jù. but you are more emphasized on the mother. no mo lọ́jọ́ máa ṣe ṣùgbọ́n ìyá ló pọ̀ jù. wọ́n ní tí ìyá ló pọ̀ jù. àwọn ìyá yìí ń ṣiṣẹ́ ìyá ló pọ̀ jù. jáde wa níbi ìdáhùn wà èmi àti ìyàwó mi la wà níbí ìyàwó mi á ṣiṣẹ́ lọ láàárọ̀ èmi á wà nílé títí àálọ́gbọ́mọ skul ni o màá gbọ́mọ lọ skul ni èmi tí mò ń gbé wọn lọ rè èmi màá dẹ̀ lọ gbé wọn lọ́sàn tó ń fi hàn pé bàbá ọmọ yìí iṣẹ́ yìí mi. iṣẹ́ yìí ni dáná bẹ́ẹ̀ báyìí ṣe ọmọ yìí mi. that is why mo ṣe sọ pé kí ni bàbá wa fẹ́ máa ṣe nígbà tí bàbá tó bá jọ wà lù ìbò. èmi ń pọn ọmọ ní nàìjíríà wa yìí mo ń pọn ọmọ mi sẹ́yìn. olùdó ọkùnrin tó lè ṣe èmi ń pọn ọmọ sẹ́yìn. tí ìyá ẹ̀ bá ní kíní kan màá ní jókòó tó bá dọjọ́ iwájú tí màá ní kọ́ mọ̀ yíra mọ́tò fún mi tó fẹ́ sọ̀rọ̀ màá ní ṣe bí mi náà àjọ kan ni kò ní sẹ́jọ́. àjọ máa pọ́n ni àjọ máa ṣiṣẹ́ ó lè dé lọ́la kọ́kọ́ pé ìwọ nìkan ló ṣe àjọ máa ṣe ni ṣùgbọ́n ọmọ máa ń tètè lísìn sí ìyá àwọn ẹ̀kọ́ kan wà tó jẹ́ pé kò sí bàbá jù fẹ́ smart tó ìyá ló máa ń rọrùn láti tètè bá ọmọ sọ̀rọ̀ àwọn nǹkan yẹn tí ọmọ máa ń gbọ́ pàápàá láti kékeré ọlọ́mọ kan àlọ́mọ burúkú ní bí ọdún mélòó kan sẹ́yìn mo mú ọmọ mi tí mò ń sọ yìí that was around 2016 mo mú ọmọ mi tó ti dàgbà ó dàgbà wà ó ti fẹ́ jáde secondary school gbà yẹn mo lé ọwọ́ ẹ̀ mú mo wá mo lọ sí tamak ẹni tó bá mọ nǹkan tó ń gbé ní tamak oríta ni ibi tó ti ń lóòdù ọ̀kadà yá mo mú ọmọ mi lọ síbẹ̀ ní àárọ̀ kùtùkùtù bí 6 onídàájú mi mo ní tẹ̀lé mi mo mú débẹ̀ mo rí àwọn boys wọn jókòó rẹpẹtẹ mo ní owó eléyìí ṣé o mọ̀ ó ní àwọn àtẹlẹ ìjọ lọ school ni mo ní eléyìí nǹkan ó ní eléyìí junior soon àwọn under 20 àwọn wọn under 18 16 10 11 kún bẹ̀ mo ní kí lórí lọ́wọ́ wọn yìí ó ní sìgá mo ní wò dáadáa ó ní igbó mo ní má súnmọ́ bẹ́ẹ̀ o nítorí pé tí máa ń ṣàlàyé fún nílé ó lè má yè dáadáa ni mo ṣe mú débẹ̀ mo ń sọrí gbogbo àwọn tó ń wò yìí 10 years to this time ẹlòmíì inú wọn máa yá wèrè wọn máa ní orogún ìyá ẹ̀ ló ń ṣe ọ̀pọ̀ àwọn tó ń wò yìí ìyá wọn wà nílé bàbá wọn wà nílé àwọn òbí wọn mọ̀ kí wọ́n wá síbi ìwà mugbó
close backing tèmi ń fún bí yín mi ti ẹ̀ mọ̀ jáde. pàápàá. Mo ní tí mò ń pariwo mọ́ yín kì í ṣe pé mo burú mọ́ yín, mo fẹ́ kí ọjọ́ ọ̀la yín kó dára, kí ẹ lè wúlò fún òbí yín, kí ẹ lè wúlò fúnra yín. Kí ẹ bá ti ń mu gbó láti kékeré, ìgbà tí èèyàn bá máa fi wọ èjì tó ń dàgbà, oríṣiríṣi nǹkan ló lè ṣẹlẹ̀ sí i. Mo preach fún un, mo pè wálé, mo ṣàlàyé fún un. Tó bá ti fẹ́ lọ bá ọ̀rẹ́ ẹ̀ ṣeré, màá ní má pẹ́ o. Gbogbo bí mo ṣe ń ṣe guide yẹn, èmi ti wà street jù lójú wọn. Ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run lónìí. It's now Nigerian army. Bó ṣe ṣe training tó ṣe gbogbo ẹ̀ tó ń lọ mú ní wo má bàa wọn mú o. Wọ́n máa sọ fún ẹ pé tó bá ti mú báyìí bọ́dí ẹ máa strong kí nìkan á sùn wọ́n bẹ́ẹ̀ o. Kí nìyẹn ń ba ayé wọn jẹ́ ni o. Kò dẹ̀ mú òmú tí kò mú kankan. Àìmọye àwọn tí mo mọ̀ tó jẹ́ pé àwọn kàtígórì wọn àtàwọn tí wọ́n tó wọ́n mú. Òbí ní èmi ni mo torí pé èmi ni mo tọ́. Òbí mi wà kò bìkítà ọmọ ọba lọ́lọ́lọ́ ó ti dé you are welcome náà ni. Kò mọ̀ nǹkan tó mọ́ ń ṣe ń ta. Bàbá níṣẹ́ ṣe ìyá níṣẹ́ ṣe ẹ́ rí pé ìyá mi bàbá náà fi ń dẹ́rù bọ́ ọmọ. Dáàdì ẹ̀ máa dé sí i máa rìpọ́tù ẹ̀ ọmọ ìyá asáré akọ́pù. Nítorí pé tòun tí dáàdì mi bá dé dáàdì mi máa pariwo. Bá a ṣe ń tọ́mọ láfíríkà kọ́ ló ṣe ń tọ́mọ nílùú òyìnbó yẹn o. Ṣùgbọ́n púpọ̀ àwọn ọmọ wa tó bá dọ̀hún tí ó jẹ́ pé wọn ò tí ì dàgbà dáadáa òye ò tí ì yé wọn tá a fi mú wọn lọ àfarawé máa ń pọ̀ òbí níṣẹ́ láti ṣe lágbára Elédùmarè. Àwọn ọmọ wa wọn ò ní kọjú ìjà sí wa lọ́jọ́ iwájú o ẹja mójútó wọn lọ́wọ́ bá gbára wọn. Ká lè ní nípa tèmi pé. Ẹ sọ wọn tẹ́lẹ̀ sir. Thank you sir for your contribution. Ẹ ṣé gan ni sir, ẹ ṣé. A máa rí yín bá. Okay, Unique jẹ́ ti jí. Ti fẹ́ máa lọ ọ̀rọ̀ kẹ́ni kí wọ́n yín létí nípa bọ́ọ̀gù tá à ń ṣe. Okay. Ẹ ṣé mà. Ó dáa. Dàárọ̀. Kẹ́ni wonderful day o, ọjà wálé ní ẹ̀rọ ànúgbà o, lágbára Ọlọ́run. Ó dáa mà, kẹ́ take care. Ó dáa ọmọ. Ẹ jẹ́ kí sáyé fi yẹn opportunity yẹn sọ. A ní bọ́ọ̀ kan tá à ń ṣe lọ́wọ́ fún àwọn village kan lọ́wọ́ nìbàdàn. A dẹ̀ ti fẹ́ parí ẹ̀. Sókàn kù finishing, a tẹ̀ ti parí ẹ̀, omi ti ń yọ ṣùgbọ́n kù finishing. A fẹ́ paint ẹ̀, a dẹ̀ yẹ ká lè open ẹ̀ next week lágbára lọ́wọ́ Ọlọ́run. So ẹ̀yin tọ́lọ́run bá bùn kẹ́bùn wa. So ẹ̀yin tẹ́ bá sí lórí a ní TikTok family náà we are like over 70 ń bẹ. So ẹ̀yin tẹ́ bá ti join wa náà lè join wa. So àwọn kan bẹ́ẹ̀ la máa ń fi sínú ilé ń bẹ. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Tọ́lọ́kọ́bọ̀ yẹn náà là ń ṣàjọta fi máa ń help àwọn èèyàn. Mi ò dẹ́yìn fẹ́ wá sórí bíi ká wá tọrọ owó bọ̀. Mo kọ̀ wípé náà ó yẹ ká ṣàtẹ̀lé máa sọ́nà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. So ẹ jọ̀ọ́ ntọ́lọ́run bá bùn kó bùn wá. So lágbára Ọlọ́run by next week náà so máa fi sórí TikTok wọn náà tá bá ti ṣe lágbára Ọlọ́run ní next week tó bá ti parí a fi síbẹ̀. So Ọlọ́run á ràn wá lọ́wọ́. Èrò mi ò ní gbẹ wá lágbára ọlẹ́bí ò dẹ̀ nípa wá. Ẹ ṣé àwọn tẹ́lẹ̀ ti contribute náà ti yẹn ti assist wa one way or the other náà I appreciate ẹ ṣé o. More blessings in Jesus' name. Only most of the times we pay us the parents are the problem. Thank you. So ó ní Adéwùmí Ayọ̀lá wọ́n ní at times wọ́n ní most of times wọ́n ní we parents we are the problem pé àwa òbí gan a máa ń jẹ́ problem ní ìgbà míì. So ó nìyẹn PHO ṣe wà ń bẹ̀. Sẹ́mi lọ́kàn. Ok mọ̀mí kéèsì wà ń bẹ̀ ya mọ̀mí kéèsì ẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn yín mo kọ̀ pé kò dín yín pé ká má disturb yín ni mi ṣe kù. Ẹ lọ sùn ok ma. Ẹni tó bá mọ̀ náà ni kòkó ẹ̀ yìí kọ́nà bá wa tó àwọn ọmọ wa. Amen. Kò ń ṣe pé bóyá àmọ́ ṣe ni ọ̀rọ̀ ọmọ títọ́ Muslim nílùú tó jẹ́ pé gbogbo bí ìrètí wọn ṣe rí ó máa ń fi ìgbà míì affect àwọn ọmọ. But owó nìkan kọ́ la nídìí láti fi tọ́ wọn. Bá ṣe ń fowó tọ́ wọn à ń fọ̀rọ̀ Ọlọ́run tọ́ wọn. À ń fi ọ̀rọ̀ ẹnu pàápàá a máa fi tọ́ wọn. Tá a bá ń bọ̀ wọ́n sábìyèsí kọ́ mọ ibi tí wọ́n ti wá. Àwọn náà máa mọ̀ pé ilé náà ń wò ká tó sọ ọmọ lórúkọ. Bẹ́ẹ̀ ni màá.
ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà ló jẹ́ pé àwa òbí a lè farabalẹ̀ a kàn máa ń láti máa pariwo. Nítorí ká fi pay attention ká fi ara balẹ̀ pẹ̀lú àwọn ọmọ yẹn tí wọ́n lè sọ nǹkan tó wà ní ohun fún wa a kàn máa pariwo ni. Bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ wa náà ló jẹ́ pé negligence fẹ́ ìjọba mọ̀ kí náà. Yes, o negligence ni o ló bá yé ọmọ mi jẹ́. Ẹ ṣé mọ́mì. Thank you for that statement. Negligence bẹ́ẹ̀ ni. A ti rò pé a ṣáà máa ṣiṣẹ́. Iṣẹ́ náà. Àsìkò tó bá yẹ ká fara mọ́ wọn a ti ti mú shift mọ́ shift. Wọ́n ti mú bá táìmù. Àní wọ́n ti pé gbogbo nǹkan tó wù ká kó jọ nítorí táwọn ọmọ wọ̀nyí náà ni a ṣe ń kó jọ. Bẹ́ẹ̀ ni o. Níbi láti neglect àwọn ọmọ wa torí pé we just want to make money. Àná ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ ká nǹkan sí tí àwọn ọmọ yẹn tí wọ́n bá fẹ́ wá bá wa sọ̀rọ̀ tó bá ti rójú wa ojú wa ń gbà mí gan lè lé wọn padà sẹ́yìn. Wọ́n máa mọ̀ ọ̀kan ní owó mi ò tún lè lọ ṣàlàyé kankan fún ìyá yẹn mi lè ṣàlàyé. We must make our children to be our friends. A máa bá wọn ṣeré bíi pé ẹgbẹ́ jìjọ ni wá so that wọ́n á lè sọ gbogbo nǹkan tó bá wù tó wà nínú ọkàn wọn. Dickness jẹ́ wà. A máa rí i pé àwọn pẹ́ẹ̀sì wọn gbà ní àwọn ọ̀rẹ́ tí wọ́n bá rìn wọ́n lè influence wọn bọ̀ tá a bá ti ń bá wọn sọ̀rọ̀ tá a ti kọ́rọ̀ sí wọn lára kí wọ́n tó kúrò lé àwọn náà mọ̀ pé jẹ́ ìrántí nǹkan tí ìyá mi sọ jẹ́ ìrántí nǹkan tí bàbá mi sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń ṣe ìrànlọ́ káàkiri wọ̀nyẹn àwọn ọmọ wọ̀nyí rí wọn ní school wọ́n dẹ̀ ń bá wọn rìn but bóníkálukú bá ṣe tán mi ló ṣe máa bá. So we need to pay attention and listen to our children ká mọ kí wọ́n fẹ́ bá wa sọ ká mọ kí ló ń dùn wọ́n lọ́kàn ká mọ irú àwọn ọ̀rẹ́ tí wọ́n ní. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ni wọ́n máa bólì ní school tí wọ́n rí lè délé wá sọ. Wọ́n á nídìí láti pay attention sí wọn ká mọ kí ni irú àwọn ọ̀rẹ́ tí wọ́n rí ní school tí wọ́n bá rí. Olúwa kó ṣàánú fún wa. Amen. Olúwa bá wa tọ́ wọn ká má ṣe ṣàṣeyọrí ní orí àwọn ọmọ wọn. Àmín. Àmín Jésù. Ẹ ṣé gan-an. Thank you so much, Mọ́mí Kẹ́hìndé. Ẹ ṣé àjèrè gbogbo ọmọ yẹn láṣẹ Ọlọ́run. PHO ṣe wà ń bẹ̀. PHO ṣe wà ń bẹ̀. Ká tó ní lọ sí tọ́pìkì kejì yẹn ká tó máa round up so oṣù káwọn dádì wa méjì nínú ilé bàbá Gúnwà àti dádì Ọlájídé àkọ́fẹ́ ká bá wa round up ká ok ẹ jẹ́ kí n sáré fi ok sir bàbá Gúnwà ẹ jọ̀ọ́ ẹ sáré fún mi ní ìṣẹ́jú mélòó kan kí n sáré sọ one or two things kẹ́ wá bá wa round up. Àdúrà ni a máa ṣe kọ́lọ́ ń ṣàánú wa àwọn ọmọ wa àwọn ọmọbi tó jọ lọ wà iwájú ni ẹ̀yìn ni òkè ìsàlẹ̀ ọ̀tún òsì àmọ́ ó dára lójú pé gbogbo tá a bá yójú kọ Ọlọ́run wà ń bẹ̀ kọ́lọ́ ń fi àánú wa sí àwọn ọmọ wa lójú kọ́lọ́ ń ṣàwọn ọmọ wa lọ́rẹ̀ wa kọ́lọ́ máa fi wọ́n dá wa láàmú kọ́lọ́ máa fa àánú dá wọn láàmú ẹni tó bímọ kò dàbí ẹni tó jèrè ọmọ. Bẹ́ẹ̀ ni o. Àwa máa gbìyànjú final decision ó wà lọ́wọ́ ọba gẹ́gẹ́ bí mo ṣe kọ́kọ́ sọ àwa bàbá a níṣẹ́ tó pọ̀ láti ṣe ju ẹ̀yin ìyá lọ bóyá torí ẹ̀jẹ̀ tẹ́ fi ń bímọ ni o ó jẹ́ pé ẹ máa ń fẹ́ràn àwọn ọmọ yẹ pé kò wù yín kẹ́ bá wọn wí kò sóyè ìyá tó wù pé kò mọ̀ ẹ́ má yá dáadáa even àwa tá a jẹ́ bàbá gan ọmọ tá a bá fẹ́ràn kì í máa ń fẹ́ sábà nà tó bá dẹ̀ di dáadáa tán àwa kan náà ló máa kàn tó bá di ọ̀la àwa bàbá ẹ jẹ́ ká máa fún àwọn ìyá wa ká máa fún ọ ní gbogbo support wọn ní ẹ̀yin ìyá wa náà táwọn ọmọ bá ti ń ṣe ẹ má máa hesitate
láti report fún bàbá wọn lóòótọ́ we all have ẹ different bá wa orientation kó àwọn and single different ẹ bá wa kó upbringing. àwọn single mother ẹ kó wọn pọ̀ mọ́ ẹ̀yin ọkùnrin yẹn. gẹ́gẹ́ bí mo ṣe sọ ṣẹ́rí àwọn single mother àwọn tó jẹ́ opó láàrin wa ọlọ́run lọ́kọ̀ opó ọlọ́run bá wa kún wa lọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo tún repeat there is always a father figure for every child. àwọn tó ń pé wọ́n jẹ́ opó tẹ́lẹ̀ pé àwọn bẹ̀rẹ̀ àwọn ẹbí bàbá ẹ̀gbọ́n bàbá kúrò bàbá they are nowhere to be found. o tí ẹ sí kankan mọ́ láyé tá a wà ẹ́. ifun nínú àwọn tá a jọ ń gbénu lé ọjọ́ kan ọmọ àbúrò mi ṣẹ̀ ní UK èmi tí mo wà lamẹ́ríkà ló pè torọ́mọ́tò mo láì gbogbo ọmọ ẹ̀gbọ́n ọmọ ẹ̀ náà dé láìkì mi nígbà tó wà tó máa ṣe tí onídòwòrì I'll call your daddy ó ti ń bẹ̀bẹ̀ bí dé please don't call my daddy ìgbà tó máa pè mí mi ò kúrò lọ síbẹ̀ lọ́nà mo ti bá a tó ti lie down tó gbé igi dání ọmọ olóyìnbó mo kọ́ ní kọ́ yẹ kó dìde kí ló ṣe ẹ lè imagine ọmọ 10 years tó ń sọ wọn ò tí pọ̀ ní méjì lọ́wọ́ tó sọ wà rẹ̀ pé màmá ẹ̀ ní kọ́ fọṣọ tán ó yá ẹ lọ spread aṣọ síta tó ní pé get it to your head ó sọ fún màmá ẹ̀ pé mo ní o gbọ́ wọn ló sọ fún màmá báyìí ó ní dájú mi it's true I said it wọ́n á bèrè pé ibo ló ti kọ́ yẹn iléèwé náà ni wọ́n ti ń kọ́ àwọn ìyá kan máa fọ́ pamọ́ lórí ni mo lọ́rẹ̀ẹ́ tó jóbìnrin tọ́mọ ẹ̀ ọmọ 10 years tó ṣẹ̀ ní Atlanta awakọ̀ náà yìí ni mo sọ ohun tó bá jẹ́rẹ́ má ba wí ẹ̀gbọ́n ẹ̀ ni kò jẹ́ kó dá sẹ̀ríà fún mo wà lórí fídíò ni nígbà tẹ́gbẹ́ tó ń dá sẹ̀ríà fún ó nà bí obìnrin ni ẹ̀gbọ́n ẹ̀ dẹ́gba 10 years ó gba 5 years ọwọ́ ẹ̀ ó máa ń búlé ẹ̀gbọ́n ẹ̀ ẹsẹ̀ pé nǹkan tí ọmọ yẹn ọkùnrin tí lẹ́gbẹ́ ẹ̀ o ní tí ọmọ yẹn wọ́n sọ tó bá mi sọ ọmọ yẹn tí attempt láti commit suicide. Wow. torí pé tó bá sọ fún òun náà mo ṣe máa fi o àwa ìyá tí jẹ́ pé àwọn bàbá wò sí tòsí ẹ jẹ́ ká secure father figure fáwọn ọmọ wa kò kì í kéde kankan ó lè jọ́re wa tó jọ́kùnrin. àwa náà lè ṣe fúnra mi ọlọ́run ló bí mi wà ọmọ tèmi àwa náà lè jẹ́ ọkùnrin fún ara wa máa wà ọmọ wa tá a bá ti mọ tá à ń ṣe. bẹ́ẹ̀ ni mo ní àbúrò kan níbi báyìí nígbà tó mẹ fẹ́ yàwó ẹwúrẹ́ àlàjì mi tó ń sọ̀rọ̀ yẹn kò sọmọ kankan tó kàwé outside Texas a máa wà ní Dallas àwọn máa gbé àwọn fẹ́ lọ sí Arizona àwọn fẹ́ lọ sí Ohio àwọn fẹ́ lọ sí Chicago on top of what. wọ́n fẹ́ lọ ṣe ra lọ́dà rúfù wa kí ló fẹ́ lọ kà tí wọ́n lè kà lọ́dà rúfù wa ìjọ tí mo yẹ ẹ̀ṣẹ̀ sí Abdulbasit ìyá àti bàbá ẹ̀ wà lórí ìjókòó wọn ò fojú pé kí wọ́n rí pé ó sásọ̀rọ̀ báyìí wọ́n tún ti padà sí mi ní gbà mí tí ọ̀dà dì í. Yes, mo sọ̀rọ̀ bẹ́ẹ̀ before 5 years ago. Wow. mo yẹ ṣe tí n bá kọ́ ẹ lápá kò sọ ọlọ́pàá tó máa mú mi. àti bàbá wọn ti padà sí mi ní nígbà mi tí ọ̀dà dì í ó bá rẹ̀ dà sọ ó sọ fún mi pé alájọ lè máa bá fa òlè bẹ́ẹ̀ mi ṣe rà àbúrò bàbá ẹ̀ ni mo jẹ́ tó bá kú ọ̀run mi ló lọ ẹgbẹ́ ló ṣe bí ọ̀run ìyá kan máa bọ́ ọmọ wíwá yìí tó bá jẹ́ kọ́ ọ̀run ọmọ máa fọ́ pa lórí ni. ẹ jẹ́ ká ó lè jẹ́ náà àwọn ìtajọ́ ṣiṣẹ́ gbogbo àtàjọ́bìnrin táwọn òṣòkò ẹ̀ ẹ máa lọ́kùnrin kan tẹ́jọ́ ń ṣọ̀rẹ́. bẹ́ẹ̀ tọmọ yẹn máa bẹ̀rù tó máa jẹ́ bí olùdarí. ẹ máa invite wọn wá sílé ẹ jẹ́ kó máa bá yín bá àwọn ọmọ yín wí let us see that fatherly figure in them kẹ́rù lè wà lára wọn. don't worry uncle soon come now wọ́n máa bẹ̀bẹ̀ ni. nígbà tá tí sàmì ni pé ọmọ ẹ kò gbá gómi mọ́ for the past 4 months kò bá mi sọ̀rọ̀ tó bá ń bá ọmọ àbúrò ẹ̀ sọ̀rọ̀ lọ́dún ilé tó bá ti step in báyìí ó máa kó lórí fóònù mo ní kí ló wá fẹ́ kí n ṣe mo fẹ́ kó bá a sọ̀rọ̀ náà ni mo dẹ̀ gbé fóònù mi bá tẹ́ sí i báwo ni my dear this is ọkọ Àdìsá kíni kan nìkan màmá ẹ sọ bábà fún mi will you love to discuss this with me ó ní yes sir ọmọ tó wà ní for like 4-5 months nígbà tí mo bá a sọ̀rọ̀ tó ìjọ kẹta lọ́mọ ẹ wá sí Dallas as I speak with you
over 2 months now ó sì wà Dallas. èmi àti òtí ra o ìjọ kẹta ló ti dé ó ju credit card màmẹ́ ó ju credit card ẹ̀ ó ju fún màmẹ́ kí màmẹ́ máa lọ náà. You just look for somebody very nice because mo kọ́ bèrè ni pé kí ni yẹn ṣe fún ẹ. ó dẹ̀ bẹ̀rẹ̀ sí lójó ó dẹ̀ rojọ́ mo ní ìzàtọ̀ the first kind of bẹ̀rẹ̀ ni pé do you realize your mother is depressed? ó dákẹ́ lọ ni mo ní sọ fẹ́ gbàdúrà gbé lọ sí psychiatric hospital. tẹ bá ń kó gbẹ̀tẹ̀ you been in America for over 7 years. ó di ẹ̀ mélòó torí màmá ẹ̀ pẹ̀lú boyfriend. mo ṣe mọ̀ pé I hate to talk to you like my daughter. I want to talk to you like my friend. mo ní yàtọ̀ sí bí àwa kò jẹ gbọ́ kò jọ rẹ̀ tá a wá màmá ẹ wá ó di ẹ̀ mélòó tí màmá ẹ ní emotional hug torí tó hug ọkùnrin chest to chest. yàtọ̀ síbi tí bá wá sílé yín tá a bá fi èjìká tá a bá fi kóra báyìí tá a jáde. mo ní I have told you several times nígbà gbé bá ṣeré tó látàárọ̀ when you go back to sleep tell me daddy mommy good night good night. That is where your mother receive her own air. Ìgbà ló máa ronú bó ṣe máa sanwó lé, ló máa ronú bẹ́ẹ̀ ṣe máa look good, tó máa ronú bẹ́ẹ̀ máa ronú jẹ sílé, bẹ́ẹ̀ ṣe ní yàtọ̀ sáwọn ẹgbẹ́ yín, bẹ́ẹ̀ ṣe máa lọ léwe. Ìgbà míì, when I was doing Uber, tí n bá wà níta lóru, tí mò ń ṣiṣẹ́ lọ́wọ́, tí if there is change in the weather báyìí, láago méjì tó yẹ kó máa sùn lọ́wọ́, ó máa pè mí ní Àdìsá ìgboro wa, bàbá mi jọ máa lọ́lé, wẹ́dà yìí ò dà. Bó ṣe fẹ́ kó wà lójú oorun tó ti ń sàn, tó máa mọ̀ pé àbúrò ẹ̀gbọ́n nǹkan wà ń ta, ó yẹ kó nǹkan jẹ pé kó máa lọ́lé. Ó de yára ẹ lọ́pọlọ. Mo ní ó rò pé kó wù mọ́ mi ẹ̀ kó máa ní relationship. Àmọ́ ìyàwó obìnrin Dallas, wọ́n ní 3, 4, 5 relationship, jẹ́ pọ̀ nọ́mbà ọ̀sánwó ilé. Ọkùnrin mélòó, jẹ́ nígbà tí bàbá sọ̀rọ̀ tán, ó jẹ́ ìdúgbò kọjá ni. Mo ní call your mother now. Just tell her you are sorry. Tó bá fẹ́, if she want to extend the convention, tell her mom I need to go to sleep. Ó pe màmá ètò mi ìdẹ́tẹ̀ kò gbágbó. Ó pè mí padà, oníṣìírí bí káàgọ́ mi ló wọlé, leave her, go to sleep. Ìyá ìpè mi méjì ni Àdìsá, ọmọ ẹ ti pè mí. Mo ní ẹ̀kílẹ̀ tó gbé kọ́ọ̀lù ẹ̀, fóònù òun sọ́ọ́ lónìí, kí ni kóhùn ṣe? Mo ní just send that text. Daughter, I saw your message, I saw your missed call, is everything okay? Fúnra ẹ̀ ló pe màmá ẹ̀ padà, màmá ẹ̀ fẹ́ máa ṣẹ́ báyìí, ó ní mọ̀, let me go to sleep, we talk tomorrow. Ìjọ kẹta ló dé Dallas, kò tí ì kó Dallas láti gbà yẹn lọ́mọ tó wà lé for almost 4 months, 4 or 5 months. So Ọlọ́run ní dáwà láàmú. Ajikendupe ẹjọ́ má bínú pé mo tààrọ̀ tí mo fẹ́ wẹ̀ ni. Ẹjọ́ mo máa nídìí nọ́mbà òkú yìí. Kò sí wàhálà, kò sí Jẹ́ ẹ̀ wàhálà. máa ń dè kí lórúkọ wọn náà Bọ́bagúnwà. Kò sí problem ìyá mi lágbára lọ ọlọ́ba àtọ́ àwọn ọmọ wa àjèrè wọn àjèrè lágbára lọ́wọ́ bá. Ṣe ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ wọn jẹ mọ́rọ̀ àwọn ọmọ, so ọ̀rọ̀ ṣe wọ́n jẹ mọ́rọ̀ àwọn ọmọ, so wọ́n ti mọ mọ́ọ̀chì nípa àwọn ọmọ, so ẹjọ́ anybody wá fẹ́ pè wọ́n lè gba nọ́mbà àwọn àwọn tábà ṣẹ́rí. God bless you ma, God bless you, God bless you. ṣẹ́rí ẹnìkan kọ́kọ́ mẹ́rin ó ní most of the time we parents are the problem. Ẹ má jẹ́ kí n tàn yín. ṣẹ́rí àwọn èèyàn máa ń fọwọ́ tó ń dùn wọ́n sábẹ́ aṣọ. They are the problems. Ṣé yẹn sà àwọn èèyàn máa ń fọwọ́ tó ń dùn wọ́n sábẹ́ aṣọ. Ẹlòmíì àròpá yọ̀ lòun yọ̀ wọ́n pé ẹkún táwọn máa sun lọ́la. Torí pé ẹkún ọ̀la ni ẹ má jẹ́ kí n tẹ̀yìn mo máa wo iṣẹ́ àwọn kan you should not talk to them, you should not hash with them. Wọ́n mi ò náà bẹ̀rẹ̀ fún nọ́mbà mi yẹn. Olúàbí. Private chat ní jẹ́ ti gbọ́ ọlọ́run bá wa tọ́ wọn àjèrè wọn ẹ̀láṣẹ ọlọ́run àní jẹ̀bi ọlọ́run lágbára ọlọ́run ìyá mi. ẹ ṣe bàbá mú wa ẹ ṣe ẹkú àtótónu àdúrà ó gbà lágbára ọlọ́run. Ọlọ́run ọba náà ni ọba olólèbára tọ́jú àwọn ọmọ wa gẹ́gẹ́ bí gbogbo wa ṣe ń sọ. Àwa náà kàn a gbọ́dọ̀ gbìyànjú torí pé inú gbìyànjú wa náà lọ́lọ́run ti wò pé kò ń ṣàánú wa lórí gbogbo bàbá ṣe gbìyànjú tọ́lọ́run fẹ́ náà ni pé ká gbìyànjú lórí wọn òun náà ló máa fi ẹ̀báríkà sí tí wọ́n bá ń ṣe torí pé gbogbo àwa náà ó ní ibi tá a kú ti jáde ó sì ní ibi tá a gbà kọjá ó ní gbogbo àwọn oríṣiríṣi nǹkan míì náà tí ó ṣe pé lágbo létèèyàn rẹ̀ nǹkan tà kọ́lọ̀ tó di pé bóyá ọlọ́run ní kí èèyàn débi téèyàn dé
ní gbogbo tá a bá ń sọ kékeré nígbà táwa wà kékeré ààyè pọ̀ fún wa tá a máa ń ṣeré káàkiri irú gbogbo eré táwa tiẹ̀ ṣe ń kékeré èmi rò pọ̀ ọmọ kékeré kan lè rú ẹ̀ sí mọ́ rí pé gbogbo ìgbà táwa wà kékeré bá a ṣe ń lọ sí boys high school lọ gbá bọ́ọ̀lù láàmú lọ sí bọ́ra bàbá ṣe ń kùn bọ́ra àwọn school to school school to school ní fún ẹran káàkiri láàmú ṣáàṣì àwọn àmọ́ ọwọ́ a lè dá tó 50 àwọn àdá lọ Bishop Phillips abákò tẹ̀lé á lọ Loyola á lọ Loyola abákò mẹ́ á lọ Holy Trinity. ẹ jẹ́ ká power tap kí ni ìdí fẹ́ máa hàn ẹ jẹ́ tap síbì kan a máa lọ bẹ́ẹ̀ ìfúnkan ládùúgbò wa bó ṣe jẹ́ lè mọ́mú tó yẹn ọmọ kan bẹ́ẹ̀ àgbàlagbà ni wọ́n tó ṣe pé àwọn ọmọ bí àbúrò lọ́jẹ́ sáwọn bàbá wa ìyẹn ń tiẹ̀ òun sì lè gbó kalẹ̀ ni tó ṣe pé gbogbo àwọn mú mọ́tò ní agbe ni ilé ẹ̀dá ti máa ń lọ mú gbó kẹrin òun jóye abaniláyé jẹ́ ń tiẹ̀. àwọn ọmọ rẹ̀ dẹ̀ ni ìyẹn náà wà ní wọn tó ṣe àtúnjọ máa ń ṣeré pọ̀ àwọn ọmọ ni ó lè ṣàánú wa lórí àwọn ọmọ wa káwa náà jẹ́ ìrèké ni ká gbìyànjú láti lè rí pé àwọn ọmọ wa á dúró tì wọ́n á dẹ̀ fi wọ́n lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan la dẹ̀ nídìí láti lè jẹ́ kí wọ́n mọ̀ dẹ̀ ká dẹ̀ lè máa súnmọ́ wọn lásìkò ká dẹ̀ máa mọ bí wọ́n ṣe ń ṣe bí wọ́n ṣe ń lọ bọ́n ṣe ń bọ̀ lábá sọ náà pé àwa gàgà àwọn tó mẹ́ Nàìjíríà náà tó ṣe pé bí wọ́n ṣe jẹ́ Nàìjíríà yẹn náà tí wọ́n rọ́mọ tọ́ náà wọ́n kúkú ń bẹ́ẹ̀ náà tó ṣe pé ṣé báwọn ọmọ mi náà ló ń délùú ìbí náà tó ṣe pé wọ́n wá wọ́ọ̀kẹ́ wọ́n wá ń ṣe gbogbo ẹ̀ níbọ̀ mú àwọn òbí kan náà làwọn náà ń gba àwọn tó ń tán kó tó di pé wọ́n ń débí tó dẹ̀ ṣe pé wọ́n ti dàgbàlagbà náà ṣùgbọ́n torí pé ìwà yẹn ó wà lára tiwọn òun ló jẹ́ káwọn máa ṣerú nǹkan bẹ́ẹ̀ náà so kọ́nà ọba kó ṣíjú àánú wà kó tọ́jú àwọn ọmọ wa gbogbo everybody tó ti sọ̀rọ̀ náà ló kọ́ akó ti sọ̀rọ̀ síbi tó dáa Ọlọ́run ọba kó bá wo àwọn ọmọ wa nítorí pé ẹni tó lè bá wò wọ́n náà lọ́lọ́wọ́ bá ṣùgbọ́n àwọn òbí náà a gbọ́dọ̀ ṣiṣẹ́ kò sí tó ọkùnrin tóbìnrin ṣe tọkùnrin yóò gbọ́dọ̀ mọ́ ṣe ní lórí ọ̀rọ̀ ọmọ tí obìnrin bá ti ń sọ báyìí kọ́ ọkùnrin náà máa ṣe kí ni kó náà mọ ìgbà míì tí àwọn ọmọ mi náà bá ṣe pé bóyá mọ̀mọ́ wọn ṣẹ̀ wọ́n àmọ́ èmi ní sọ fún un pé mọ̀mọ́ yín lè ṣẹ̀yìn o ẹ gbọ́dọ̀ yá tẹ́ ẹ bá ti ṣe tí ò dá sí ẹ̀yin ní náà nítorí pé kínní mọ̀mọ́ yín tẹ̀ ń wò yẹn kò mọ̀ọ́mọ̀ ṣe tó bá ṣe sí nítorí kẹ́yìn náà lè gbọ́ràn ni tó bá dẹ̀ ṣe nǹkan tẹ̀ rò kò bí yín nú torí pé àwọn náà ti dàgbà àwọn míì wọn á sọ pé ẹ wò mọ́mì ti máa ń ṣe kínní jù máa nìyà mọ́mì yóò ṣe bẹ́ẹ̀ ẹ̀yin náà ń jẹ́ kó ṣe bẹ́ẹ̀ nítorí pé kínní tẹ́yìn ò bá jẹ́ kó ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ó lè ṣe kó jù báyẹn lọ ṣùgbọ́n ẹ má bínú ṣùgbọ́n still ẹ gbọ́dọ̀ ṣe nǹkan tó lè ṣe kínní tó máa wà nasty débi pé mi ní sí lẹ́yìn yín o mi ò ní ever sí lẹ́yìn yín àìdá mọ̀mọ́ yín jẹ̀bi owó jàre mi ní ever sí lẹ́yìn wàá kàn ní òkè ṣe bí tí mo pín iṣẹ́ ní mọ̀mọ́ yín ti báyìí ló dáa ẹ̀yin náà ẹ má bínú ṣùgbọ́n ẹ̀yin náà lọ tún reason tí mọ̀mọ́ yín fi ń ṣe nǹkan báyìí ẹ̀ tún yẹn náà ṣe ìyẹn that's what a ṣe máa dọ́gbọ́n because àwa náà gbà mí náà a lè ṣàṣejù bóyá gbà tá a bá wọn wí ní gbogbo àwí tí ò yẹ kí ọmọ mi jò ní ló ọmọ ó gbà létí wọn orí bẹ́ẹ̀dì ọ̀rọ̀ pé wọ́n ń pè wọn òun dẹ̀ sùn mo ní òkè nígbà tó ń pè ẹ̀ kí ló dé tí wò dá mọ̀mẹ́ lóhùn ó lóun ti wà lójú mo ní ṣe pé mọ̀mẹ́ ìran ọmọ yẹn ó lóun ní pé wọ́n rán ìwà bá wọn ó ní ṣùgbọ́n òun ò dìde nítorí pé oorun yẹn òun mo ní òkè mo nígbà tó ọmọ yẹn ti lè wá bẹ́ẹ̀ tó ti gbọ́ pé ọmọ yẹn sọ fún ẹ ìgbà ẹ ló yẹ kó o ti dìde ó mọ̀ pé àìdìde yẹn ó náà ló máa mú kí mọ̀mẹ́ gbẹ létí mọ́ orí bẹ́ẹ̀dì kankan ló bá bẹ̀rẹ̀ sí ní sunkún àgbàlagbà ní first born mi ni ló bá ń sunkún nígbà tó ń sunkún tó sàn sunkún mo á tún wá pè pé kó máa bọ̀ mo ṣe wá fà mọ́ra ìgbà tó ti. bó ṣe yẹ kó rí nìyẹn tí yàrá bá ọmọ wí bàbá máa fà mọ́ra bọ́n ṣe tọ́jú àwa nìyẹn. ètò fi jẹ̀bi ọmọ bínú àkànmọ́ ni mo ṣe bẹ̀rẹ̀ sí ní rẹ̀ nìyẹn nígbà tí mo sọ pé ó kè lọ bẹ mọ̀mọ́ rẹ̀ padà pé kó mu náà wọ́n bínú mọ̀mọ́ ẹ̀ náà wá dì mọ́ mọ́mí ẹ̀ mọ́ bínú. ẹni pé next time kò ní ṣe bẹ́ẹ̀ kọ́ bá pè ń gbóná kan ó ti dáhùn. gbogbo àwọn jáde mo ṣe sọ pé kò sí tọ́kù obìnrin gbọ́dọ̀ ṣe táwọn ọkùnrin gbọ́dọ̀ má ṣe. ṣé ẹ̀ pé bàbá máa ń ṣe tó yẹ bẹ́ẹ̀ tó kọ́ ọmọ mi ga èèyàn bí mi ò lè wá ò lè fọmọ létí níbo ló ti ọmọ tí wọ́n túbọ̀ tí ó lòkun lọ́rùn.
bọ́ọ̀lẹ̀ àtẹ̀yìn àti gbogbo ẹ̀ ló máa fi jà. bó ṣe rí nìyẹn ọlọ́run ajẹ́rẹ̀ gbogbo wọn agbára lọ àmín torí báwa náà ò lè dá wọn tọ́ bẹ́ẹ̀ni ọlọ́run ló lè bá wa tọ́ wọn òun wa bá gbìyànjú ìyànjú wa ọlọ́run bá wa dé ládé lágbára títóbi ẹ̀ so mo kí gbogbo wa ọlọ́run jà ní ohun ayọ̀ ohun àlùbáríkà gbogbo nǹkan tá a bá dẹ̀ ń dáwọ́lé ọlọ́run jẹ́ yọrí sí dáadáa fún ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ọ̀nà wa àti ilé wa ọlọ́run níjẹ́ ó bàjẹ́ o bíbọ̀ wa lórí àwọn ọmọ wa ọlọ́run yóò bá fa àlùbáríkà sí àní jẹ́bàjẹ́ lórí wọn lágbára ọlọ́run àwọn tá a kó wọn débi lágbára ọlọ́run ó yà dáadáa lójú ẹ̀mí wa ó yà dáadáa wọ́n ṣe dáadáa lójú fún ara wọn ó ṣe dáadáa fún àwọn náà lágbára ọlọ́run ọba yóò dẹ̀ kékeré wọn jẹ́ tí wọ́n lè máa jọ́sìn fún wọn lọ nítorí pé bí màmá kan ti mú mo ṣe ń gbọ́ngbà tí mò ń bọ̀ wọ́n sọ̀rọ̀ nípa ìsìn bó ṣe rí nìyẹn o ní ìgbàwọ̀ sí gbàtà dé báyìí mi àtàwọn ọmọ mi gan ni mo ní kó máa lídìí ìrún gbà yẹn. aláàjì ẹ jẹ́ kí n fi kókó kún un ẹ̀yin ìyá wa ẹ má máa bá ọmọ yìí sọ òyìnbó ẹ má bá wọn sọ Yorùbá ẹ má bá wọn sọ Yorùbá ṣe rí Yorùbá tẹ́rí yẹn àìmọye nǹkan ló dì sínú ẹ má bá wọn sọ òyìnbó tọmọ yín bá fi àdúrà tí yú la máa sọ. olórí ẹ̀ ló máa mọ́ lára déta. ṣe rí àwọn ọmọ wa tá a sọ yìí I'm not saying this torí pé ẹ̀gbọ́n mi wà lórí platform this is real for you wọn ò bí àbàtì ìjà bó ìga tó bá máa kí mi ó máa dọ̀bálẹ̀ ni. bẹ́ẹ̀ni home training tán fún wọn ni. wọ́n ti jẹ́gà gọ̀ǹtọ̀ wọ́n máa kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì kí mi ní. wọ́n ò jẹ́ kò sẹ́ni tó sọ yòókù tó sọ bàbá mi sọ òyìnbó bàbá mi sọ òyìnbó. tó máa mú tó fi kọ́ wọn ni. ọba tí ẹ ti máa fi dọ̀rọ̀ òyìnbó àti sọ Yorùbá jọ òyìnbó ti sùn wá nù lẹ́nu yẹn bóyá wá ń sọ̀rọ̀ nípa nǹkan kan. ṣé ẹ mọ̀ pé àwọn ọmọ míì sà wọ́n máa rí bẹ́ẹ̀ wọ́n ṣe máa wò ìbò rẹ̀ yá máa níyà ọmọ eléyìnbó ni wọ́n máa kọ́ wo parent nígbà pé ṣé ẹ wà ókè. Hi mom hi ṣọ́ọ̀ṣẹ̀ bá ń fi hi ọba ń fi mọ́ọ̀mù sí hi. èyí tó máa bá mú wọn ṣe hi bóyá gbàtà bá wà lágbo ẹ̀fẹ̀ tí gbogbo wa bá ń ṣe pé kìnìkan bọ́ tó bá ti di pé police tí mò ń bọ̀ sá dáàdì kìnìkan wọn á ti pín tó débi even nǹkan obìnrin yẹn ó máa sọ fún mi dáàdì ẹ rọra Ọlọ́run bá mi fìṣú ẹ̀ sọ yín o ẹ máa ṣe kí ìyẹn wá obìnrin yẹn. ó ti màdúrà ṣe ṣé èyí tó ti màdúrà ṣe fún bàbá ẹ wá lọ ilé ọkọ kò ní màdúrà ṣe fọ́kọ. ẹ dábàá tí ẹ ń sọ pé ta ni mo láìkì jù ó ní mo láìkì jù nítorí pé tẹ bá fún tọrọ báyìí thank you daddy ẹ ṣe mo dúpẹ́ daddy Ọlọ́run àbá mi fún wa ẹ náà máa kẹ́yìn o kò gbọ́ Yorùbá yìí náà kì í ṣe pé ó lọ títí tí o bọ̀ ó ṣàmọ́ ṣe ó ń sọ rèsì so ó ti máa wà use mọ́. another thing ẹ má jẹ́ kájẹ́ kí wọ́n máa addicted to phone wọ́n máa addicted to game. game and phone wọ́n máa wà ní ẹ jẹ́ ká máa dídọ́ gba fóònù lọ́wọ́ wọn for like 2-3 hours tí wọ́n ò ní ní access to phone. ṣe rí ọ̀rọ̀ tí màmá dáná tán sọ lẹ́ẹ̀kan nípa ọ̀rọ̀ skul wọn yẹn kọ́lọ̀ ń gbà wá lórí ilé ìwé mi o kọ́lọ̀ ń gbà wá lórí. nǹkan tó ti yẹ káwa parent ká ní time fáwọn ọmọ nìyẹn time tán lò ní skul yẹn pọ̀ káàbẹ̀ wá ní time fún rárá lé nǹkan kọ́ ní skul yẹn ló máa wà nínú brain wọn bọ̀ tí. wọ́n gbé ọ̀rọ̀ ní orin LGBT day tí wọ́n gbé dé báyìí tí wọ́n bẹ̀rẹ̀ ní skul báyìí táwọn ọmọ mi kọ́kọ́ tán kọ́ tébù ẹ̀ lé báyìí lákọ́kọ́ ti sọ fún wọn pé ẹ̀yin sọmọ ìlú ẹ̀yin sọmọ ìbò ẹ̀yin sọmọ ẹ kọ́kọ́ lọ mọ̀ yẹn pé ẹ̀yin sọ ará Amẹ́ríkà ẹ̀yin sọmọ Amẹ́ríkà ọmọ Áfíríkà ni ok ní tí wọ́n sọ yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà níjó lẹ gbọ́ nínú ìwé Ọlọ́run gbogbo yín ìfẹ́ ṣàlọ́ lè ké ẹ̀jẹ̀ máa ń gbọ́ tátàtà ẹ̀jẹ̀ yẹn gbọ́ rí bẹ́ẹ̀ wọ́n ní kò rí bẹ́ẹ̀ o wọ́n ní ṣùgbọ́n wọ́n máa ń jẹ́ káwọn mọ̀ pé everybody ló lè ṣe tó bá wù ok kì í ṣe everybody ló lè ṣe tó bá wù ó nítorí ọba ní tó ń ká kóso la gbọ́dọ̀ ṣe o àwọn ni wọ́n ń sọ yẹn fẹ́yìn ṣùgbọ́n tẹ́yìn bá believe ní Ọlọ́run nítorí Ọlọ́run sọ ni pé nítorí wọn Ọlọ́run bá sọ ní kẹ́ ẹ̀ ṣe kì í ṣe pé tí ó bá wù ó ń kálukú ni kò ṣe that is why téèyàn gbọ́dọ̀ máa diffuse kíní yẹn kúrò nínú mind wọn tó bá ti ń gbé gbogbo àwọn nǹkan báyẹn wá fún yàn
ẹ dẹ̀ máa béèrè pé òkè lórí nǹkan báyìí kí náà kọ́ ní school ẹ̀yin ni ẹ ti sí wọn á ṣàlàyé tó bá ti ṣàlàyé fún ẹ̀yin aspect bí tí ò ti dàbẹ̀ ẹ̀yin lẹ́yìn ó mọ̀ pé ní tí ò ṣe dáa 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 nìyí ẹ mọ̀ kọ̀pì wọn ẹ̀yin náà wò gbèsè ayé wọn èèyàn mélòó ló lọ́kọ ní wọn ìlú mélòó ló níyàwó ní wọn níyàwó wọn máa ń bí wọn ṣe márèjì gan tẹ bá bí ẹ bá kó 5 sílẹ̀ nísìnyí àákàn ní boyfriend òun ni ó lè bímọ fẹ́yàn 4 bàbá mẹ́rin á lóun ṣe wedding rí. wọn ṣe wedding rí wọn bẹ́ẹ̀ ni wọn ṣe wedding. so ṣé rúgbèsè ayé yẹn wá ni àwọn ọmọ ẹ wá ń ṣàdá ṣé kókè èmi àti mọ̀mọ́ yín lájọ ń gbé láti jẹ ǹjẹ́ àwọn rí nǹkan bá gbé báyẹn á ṣe máa ní lóòótọ́ ní dáàdì. nǹkan tó ní ìdí kan mú àlàyé yẹn ọmọ mi rẹ ni ṣàlàyé yẹn fún un. kúrẹ́ ní bá ṣàlàyé mi ìmọ̀ tó máa ń pọ̀ sí parent mi láti ṣàlàyé fáwọn ọmọ. ọ̀rọ̀ ni ẹgbẹ́ bá ti bí wọ́n pé kí lẹ tán skul lórí nǹkan báyìí wọ́n á ṣàlàyé ìfúnná bá dẹ̀ ti sọ ibi tí ẹ̀yìn ti wí pé ò da yẹn lẹ́tì pé òkè ibi tán wù yìí ò da o ẹ má dé bẹ́ẹ̀ ní tí wọ́n ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ o lóòótọ́ wọ́n fẹ́ fáwọn èèyàn láǹfààní pé kó kákú ṣe fẹ́nu ẹ̀ ní o ṣùgbọ́n sẹ́yìn mọ̀ pé ilé ayé kì í ṣe pa wá ṣe fẹ́nu ara wa Ọlọ́run ti pa wá láwọn àṣẹ báyìí ó ti pa wá láwọn àṣẹ báyìí kó ń kálukú yín ṣe ní kẹ́ẹ̀dẹ̀ tí mọ́ tọ́nà bá sọ níbi torí ẹ̀ la ṣe ní kẹ́ẹ̀ kí níbi torí ẹ̀ la ṣe ń bá yín sọ̀rọ̀ náà ẹ̀yin náà dẹ̀ wò àwọn ọmọ mi lórí ọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ owó gbígba kírẹ́dìtì yẹn ṣe ń pa àwọn ọmọ mi nísìn wọn àti ẹ̀kí mú tábà àwọn aláwọ̀ Ọlọ́run ò ní jáwọ́ gba kírẹ́dìtì nítorí pé èmi mo máa ń train máa sọ fún ọ pé òkè nísìn ṣe mọ̀ pé mo lágbára tí pé kí n lọ bá yín gbowó owó kínní láti 100 level tẹ́ fi gbé 300 lò mi ìyá owó fún yín mi ìdẹ̀ gba credit card fún yín nítorí tí ò dẹ̀ jẹ́ ń gbà fún yín ni pé òkè nísìn kẹ́ gba owó yẹn sìn láàrin ọdún 10 kò sí pé òun yẹn náà lè tún san lọ lẹ́sàn nínú gbèsè bó ní jẹ́ òun fi tó fẹ́ láàyè àkójọ tí yóò lọ fẹ́ láṣeyọrí àwọn ọmọ mi dẹ̀ ní tí máa ń sọ̀rọ̀ mọ́tò àgbà sí tí ó ẹ̀wò ẹ̀ mọ̀ pé mi wà fún mọ́tò tí máa ti rí mọ́tò kékeré kan kémi kankan wa máa gbé lọ tí máa dẹ̀ ti jáde Miriam kọ́gbó ni ó dà mọ́tò tó ń bá ti rí mọ́tò 2000 at least kó máa gbé lọ bí iṣẹ́ wọn á fi lè kówó jọ tó ń bá dẹ̀ nǹkan ẹ̀ la ní láti jẹ́ kí àwọn ọmọ yẹn máa ṣe kí wọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin sìn láti engage ara wa sí ọ̀rọ̀ àti engage ara lórí ọ̀rọ̀ ká gba mọ́tò ká gbalẹ̀ ká gba gbogbo tó dẹ̀ jẹ́ pé gbogbo wa nísìn ìgbà tẹ́mi kọ́kọ́ stop kìíní yẹn báyìí tí mo ti pé gbogbo owó mi ti wọ 17,000 gbèsè báyìí bí mo ṣe ra létán tí mo wo káàdì mi tó ti wọ 17,000 báyìí tó jẹ́ gbèsè ni mo ti gbé lẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ san gbogbo gbèsè mi bó ní í ṣe san mo sì gba kẹ́rẹ́ ẹ má fún mi credit card kankan mọ́ láti gbà yẹn mo ti ń dọ́gbọ́n ra san lọ díẹ̀ ní tí n bá parẹ́ yẹn ná so òwò tí n bá so ní ẹjẹ́ mọ iye n bá jẹ rere tẹ́lẹ̀ mi máa fi gba $100,000 kò ní mọ̀ ìgbà tó yẹn máa débẹ̀. mo fowó àtọwọ́dé lẹ́nu ẹ rọrùn ṣọkùnrin yẹn mo wẹ̀lẹ̀ kan bàdá sí ibi tá a padà yanjú ẹ̀ sí lẹ́yìn tí mo bá mọ sọ̀rọ̀ tá a bá sọ̀rọ̀ nílé aṣáǹṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ à ń bá sọ̀rọ̀ gbogbo mọ́ la wá ń rèé tọ́pìkì yẹn aṣáǹbàṣọ ó wá di ọjọ́ kan mẹ́sẹ̀jì kan wọ orí fóònù láti skul wọn wọ́n sẹ́ni lè sí wa pé ká ánsà survey yẹn pé ìjà rí ẹni tíjà àbí ẹni adult ní iléèwé àwọn ọmọ tó ń kọ́ àwọn ọmọ àbí tó ń sọ fún wọn wípé wọ́n lè ṣe lòdì sí bí Ọlọ́run ṣe dá wọn wáyé wípé tá a bá rí ká dárúkọ tíjà yẹn sí orí kìíní wọn á wò pé wọ́n láti jẹ́ pé àwọn òbí ti rèsì voice lórí ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ló ń against ẹ̀. wọ́n ti raise ẹ̀ sí concern ti wà lórí ẹ̀ ní school tó èmi náà dáhùn àwọn survey yẹn wọ́n béèrè sọ́mọ mi bá mi sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ mo ló bá mi sọ̀rọ̀ ọ̀pá ẹ̀ nídẹ̀ tó bí ọmọ pé ṣé ààrẹ nìkan tó sọ pé kó wá ṣe ó ní rárá ó lóun kàn rí kó ń sọ̀rọ̀ ẹ̀ wípé wọ́n wá sọ. ẹ jọjọ kí sáyé lọ múra lọ àbí kẹ coordinate yóò kó yẹn kan tán tí sọ̀rọ̀.